Can we meet you? Kí lorúkọ ẹ? Ọpẹ́yẹmí. So kí ló ṣẹlẹ̀ gangan? Ní àmì láàbò, Èkó ni mo wà like alọ́lé ọdún, so àwọn ti wà ní Ìgbẹ̀sà. So ìpè mí nìyẹn pé iṣẹ́ wà òkè máa bọ̀ wá sí Ìgbẹ̀sà. We are doing caterer, cake, and the man snap picture. Lóye sọ fún mi pé èèyàn kan fẹ́ snap picture nìyẹn. Mo bá lọ, kódà mo fi àwọn nǹkan tó yẹ kí n ṣe ńlẹ̀. Mú mi gbọ́ tó tọ́jú power bank wọn fẹ́ kí n wá. Mo ní rárá máa dé Ìgbẹ̀sà ní alẹ́ yìí. Mo ṣáàdé lè ṣàdá ní pé kí bá àwọn oúnjẹ bọ̀. Mo wá bá àwọn oúnjẹ báwọn ní pé kí n má wá sí hostel gbogbo. Kí wá sí hostel ẹni báyìí. That means ẹni tó fẹ́ fún mi níṣẹ́ yìí. So tí mo ń wọ ní hostel yẹn, mo rí ẹsẹ̀kẹsẹ̀ pé gẹ́ ẹ̀kọ́ báyọ̀ sáré tilẹ̀kùn pa. Mo tẹ̀ sí gbogbo wọn tán mú ẹgbàá ní their much wọ́n pọ̀. So chocolate come outside. That is Amy, my own friend. She now came outside. She was now asking me, how far Yemi? Why you go tell my side chick say I dey cheat on her? She understand me. So nǹkan tó ṣẹlẹ̀ ni wọ́n á ní pé how ti máa sọ báyìí. Ó wá ẹgbàá mọ́ mi lójú tó yẹ pé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ ní ojú mi. Mo kọ́kọ́ lọlẹ̀ bí tí mo jókòó sí ẹni gbogbo wọn àti wá dáwọ́ bò mí tán náà mi. And gbàtà dẹ̀ wá padà wá sí station tó padà find out. Dáẹ̀ ni òun ló ṣe couples rẹ̀ pẹ̀lẹ́ lómi. Dáẹ̀ wá rí ní TikTok wá fún ó fún ní view one, so fún mi náà ní view one. Mi wá sọ pé you don see am náà nìyẹn. Sí dáẹ̀ gan ṣe pé fún mi pé why you no tell me say your friend dey cheat on me? So bóyá jẹ́ nìyẹn, dáẹ̀ no go want to say. You want to arrest guy? No. So now this thing, she's student here? I'm not a student. Okay, you're not a student of Ojite? Yes, mo ṣe wọnú Ìgbẹ̀sà of maybe March. Mo ṣe ń wá sí Ìgbẹ̀sà. Mo kàn máa wà lọ́dọ̀, máa ń lọ lé dáadáa. But she's student làwọn? Student ni wọn. Okay, so but ibo lẹ ti jọ mọ́ra yín? Àti ilé ni, she's my childhood friend. Okay, just one of them ló mọ̀? Yes, one of them. But àtìgbà tó ti máa ń wà yẹn, ṣé o máa ń meet pẹ̀lú àwọn other persons tí gbogbo ìjọ máa ń wà? This girl tó sọ pé ó fẹ́ gbéṣẹ́ fún mi, a máa lọ ṣe nails lọ́dọ̀ I know her. Iṣẹ́ wo ló kọ́? Caterer mi caterer. Okay, but wọ́n ṣáà ti treat ẹ dáadáa sí? Wọ́n sì treat mi dáadáa. Àwọn treat ẹ dáadáa? Bẹ́ẹ̀ni. Àwọn olùkọ́ lọ sí clinic. Ta ló gbé lọ sọ I'm still there. Like àwọn station yẹn pé mi wà nítorí ẹ̀. Ta ló gbé lọ sọ ìgbà tí gbogbo ẹ̀ ṣẹlẹ̀? I'm the one. Okay, you went to mo the wá clinic. sí station fún ara mi. Mo lọ sí hospital fún ara mi. Alẹ́ àná ẹ̀ náà ló lọ sí station fún ara ẹ̀. Nobody came with you? Yes, only the bike man. So now who was videoing you? One of them and one guy. Okay, now what is the intention of the video? Ṣé ìgbà tó ń video ẹ̀ wọ́n fẹ́ pé wọ́n fẹ́ fi embarrass ẹ? Yes, okay. They were saying ó tẹ̀ wá aṣọ ó ṣaralẹ̀ wá ìyá máa bá ẹ̀ dáadáa something like that. Alright. So now kí wá ló ń ṣẹlẹ̀ ń sí báyìí? Wọ́n kọ̀ lọ́ọ̀kì wọn mọ́ sẹ́ẹ̀lì. So àwọn IPO ẹ̀ bí mi pé ṣé mo fẹ́ ṣe ẹjọ́. Mo dẹ̀ ní pé kò need pé èmi wá sí station because hospital tó kọ́kọ́ gbé mi lọ. Wọ́n ní pé kí n mú station report wá. The reason why tèmi fi wá sí station ni. So mo mọ bọ́yẹ̀ dé station. Ṣùgbọ́n mátà ò sí lọ́wọ́ ẹ̀ mọ́. Ìjọba ti dá sí mátà àtàwọn human rights wọ́n ti dá sí mátà ẹ̀ sí. Yes. So we just hope you get justice and I just hope you get justice.